àti nọ́ọ̀sì tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ láti bí oṣù kan sẹ́yìn ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn nípínlẹ̀ Kwara. Òpó iná àjọ amúnáwá IKEDC ló wó lù mí lọ́dún méje sẹ́yìn. N kò lè rìn tàbí dá jẹun, ọ̀rá ni mo fi ń tọ̀, owó ti tán, mo ná 3 mílíọ̀nù náírà, mílíọ̀nù 3 náírà láti wo egbò ara mi. Obìnrin kan ló kọ̀mínú bẹ́ẹ̀, ó béèrè fún ìrànlọ́wọ́ lórí ipò àìlera rẹ̀. Ìyanṣẹ́lódì wáyé lẹ́yìn ìfàkájà tó wáyé láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ awakọ̀ epo NUPENG. Gbajúmọ̀ òṣèrékùnrin Yẹmí Sọládé tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ jáde síta lórí ìdí tí ó fi pa ṣọ́ọ̀ṣì lílọ tì. Àlàyé rẹ̀ o lórí ìdí tí ìpàdé ẹgbẹ́ NUPENG, Dangote àti ìjọba ṣe forí ṣánpọ́n tí ìyanṣẹ́lódì àwọn awakọ̀ epo sì wọ ọjọ́ kejì. Àjọ ìṣọ̀kan àgbáyé, Àtíkù, Obi àti ẹgbẹ́ èèyàn àríwá kórojú sí bí ikọ̀ Boko Haram ṣe pa ó lé ní 60 èèyàn. Wọ́n dábàá ọ̀nà àbáyọ sí ìkọlù àgbébọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọpẹ́ o! Ìyàwó kan àti nọ́ọ̀sì tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ láti bí oṣù kan sẹ́yìn ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn nípínlẹ̀ Kwara. Ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́hẹ ti kó ìpayà bá ọ̀pọ̀ àwọn aráàlú. Kò sí àlàáfíà ìfọkànbalẹ̀ ọkàn mọ́. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni àwọn agbébọn agbésùnmọ̀mí ṣèkọlù sí abúlé Kókódó níjọba ìbílẹ̀ Edu, ṣekú pa èèyàn 4 nígbà tí wọ́n sì jí èèyàn 2 gbé sá lọ. Ìkọlù náà wáyé lálẹ́ ọjọ́bọ̀ Thursday ní dédé aago 11:40 ṣekọlù sí ẹgbẹ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lágbègbè náà tí wọ́n sì ń gbìyànjú láti kojú àwọn àṣekúpani náà. Ọ̀sẹ̀ tó kọjá ni arákùnrin kan ti kọminú lórí ìkọlù àti ọṣẹ́ tó tọwọ́ àwọn agbébọn ṣẹlẹ̀. Ó ní àwọn agbébọn jí ìyàwó òun àti nọ́ọ̀sì kan gbé sá lọ, béèrè fún owó ìtúsílẹ̀. Àwọn sì ti san mílíọ̀nù 5 náírà owó ìtanràn. Síbẹ̀ wọn kò tú àwọn olùfarakásá náà sílẹ̀. Olùgbé ìlú Láfíàgì náà ké sí ìjọba àti àwọn èèyàn fún ìrànlọ́wọ́ owó àti àdúrà. Gẹ́gẹ́ bí olùgbé kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ 3 pàdánù ẹ̀mí wọn lákòókò ìkọlù nígbà tí ọlọ́dẹ 4 sì fara gbọta ìbọn kú lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday lákòókò tó ń gba ìtọ́jú lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aṣèkọlù náà tún jí àwọn olùgbé ìlú 2 sá lọ ṣáájú kí wọ́n tó na pàpàbùrà. Olùgbé ìlú kan lágbègbè ìlú Láfíàgì nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn, ó béèrè fún ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àti lọ́wọ́ ìjọba. Ó sọ wípé àti bí oṣù kan báyìí ni àwọn agbébọn ti ṣèkọlù sí abúlé àwọn ní Gádà nílùú Láfíàgì níbi tí wọ́n ti jí ìyàwó òun àti nọ́ọ̀sì kan gbé sá lọ. Ó ní ìyàwó òun tọ́ ọmọ oṣù 6 lọ́wọ́ lásìkò ìkọlù náà. Lẹ́yìn ìgbà náà ni àwọn ajínigbé náà béèrè fún mílíọ̀nù 5 náírà owó ìtanràn fún ìyàwó rẹ̀ àti obìnrin nọ́ọ̀sì ọ̀hún, èyí tí wọ́n ti fi ránṣẹ́ sí àwọn ajínigbé náà lẹ́yìn tí wọ́n sanwó náà tán. Síbẹ̀ àwọn ajínigbé ò tún tú àwọn olùfarakásá náà sílẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá ni arákùnrin náà béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo àwọn èèyàn yálà nípa ètò ìṣúná, ìrànlọ́wọ́ owó tàbí àdúrà fún ìtúsílẹ̀ òmìnira ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, arákùnrin náà láti ìlú Láfíàgì nípínlẹ̀ Kwara sọ wípé ìyàwó òun àti nọ́ọ̀sì ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn ajínigbé. Àánú ńlá àti ìtúsílẹ̀ náà wáyé lẹ́yìn tó ké gbàjarè síta lọ́sẹ̀ tó kọjá nípa bí ìyàwó rẹ̀ àti nọ́ọ̀sì náà ṣe jẹ́ jíjígbé sá lọ. Láìpẹ́ yìí ní fọ́nrán arákùnrin náà dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn, èyí tó ṣàfihàn arákùnrin náà, ìyàwó rẹ̀ nínú ayọ̀ àti ìdùnnú. Àwọn olùgbé ìlú Kókódó fi àìdùnnú wọn hàn lórí ètò ààbò tó mẹ́hẹ. Wọ́n rọ àwọn aláṣẹ, àwọn ìjọba láti pèsè ètò ààbò tó gbópọn fún àwọn, kí wọ́n darí àwọn àjọ elétò ààbò láti wà níkàlẹ̀ lágbègbè náà lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ burúkú míì. Òpó iná àjọ amúnáwá IKEDC ló wó lù mí lọ́dún méje sẹ́yìn. N kò lè rìn tàbí dá jẹun, ọ̀rá ni mo fi ń tọ̀, owó ti tán, mo ná 3 mílíọ̀nù náírà, mílíọ̀nù 3 náírà láti wo egbò ara mi. Obìnrin kan ló kọ̀mínú bẹ́ẹ̀, ó béèrè fún ìrànlọ́wọ́ lórí ipò àìlera rẹ̀ ìyá. A ò máa ní rin àrìnfẹsẹ̀ sí, a ò sì ní ṣe kòǹgẹ́ ibi. Ó mà ṣe o,
obìnrin kan rèé o tó ṣe àgbákò ìṣẹ̀lẹ̀ ńlá kan lásìkò tó ń ti ibi iṣẹ́ bọ̀ èyí tó sọ di aláàbọ̀ ara. obìnrin náà Onílùdé Muibat ní kò lè rìn tàbí dá dìde nílẹ̀ tó sì jẹ́ pé kẹ̀kẹ́ ló fi ń gbéra nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀. Muibat Onílùdé ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ tó wáyé tí òun fi di aláàbọ̀ ara òjijì kì í ṣe àmúwá Ọlọ́run rárá. ó ní òpó iná kan tó kù díẹ̀ kó wó ló fa sábàbí tí wọ́n sì ń ké sí àjọ amúnáwá pé kí wọ́n wá yọ òpó náà àmọ́ tí wọn kò wá yọ. ọ̀dọ̀ iléeṣẹ́ tó ń pèsè iná ọba tó wà ní àdúgbò Ìkẹjà Electricity Distribution Company IKEDC ló ní ẹ̀bi bí ìṣẹ̀lẹ̀ náà sì wáyé. obìnrin náà ní 20 oṣù keje ọdún 2018 ní òpó iná wó lu òun lórí lásìkò tí òun ti ibi iṣẹ́ bọ̀. ó ní òun rántí pé òun pọn ọmọ sẹ́yìn lọ́jọ́ náà àmọ́ nígbà tó yá òun kò mọ ohunkóhun mọ́. lẹ́yìn oṣù díẹ̀ ni òun tó yajú nílé ìwòsàn. wọ́n sọ fún òun pé òpó iná wó lu òun pẹ̀lú ọmọ lẹ́yìn tí òun sì wó sínú gọ́tà òpó iná sì wà lórí òun. Muibat Onílùdé wá ń da omi lójú pòròpòrò pé ìṣẹ̀lẹ̀ náà ti ba ayé òun jẹ́ tí òun sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ IKEDC láti ran òun lọ́wọ́. ó ní òun kò lè dátọ̀ fúnra òun ọ̀rá ni wọ́n so mọ́ òun lára láti tọ̀ wọ́n sì máa ń de ìdí fún òun bíi ọmọdé kódà òun kò lè dá jẹun fúnra òun wọ́n máa ń nu òun ní oúnjẹ ni òun kò lè dá sí nǹkan kan orí ọ̀fẹ́ Ọlọ́run ni òun fi ń mí. ó ní àwọn ti ta ilé àwọn ti ta ilẹ̀ àwọn ti ya owó àwọn jẹ àwọn tó na egungun lówó ni wọ́n ṣe ní kí wọ́n dá ọwọ́ iṣẹ́ wọn dúró. ó ní owó ń lọ lójoojúmọ́ egbò ló wà ní gbogbo ara òun ó lé ní mílíọ̀nù 3 náírà tí àwọn fi lọ wo ọ̀pọ̀ egbò tó wà ní ara òun nílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ní Èkó LUTH. nígbà tó ń ṣàlàyé ìgbésẹ̀ tó ti gbé láti kàn sí àjọ IKEDC Muibat Onílùdé ṣàlàyé pé àwọn ti kọ ìwé sí iléeṣẹ́ amúnáwá náà ní ìgbà méjì àmọ́ wọn kò dáhùn. ó ní òun bẹ olórí iléeṣẹ́ àjọ amúnáwá IKEDC náà pé kí wọ́n torí Ọlọ́run ṣàánú fún òun torí òun kò ní ìrètí kankan mọ́. àìní àkàsí wọn ló mú òun dé ipò tí òun wà yìí kí wọ́n jọ̀ọ́ ṣàánú fún òun. dókítà gan ní kí àwọn lọ ya òpó iná tó wó lu òun náà àmọ́ nígbà tí àwọn dé ibẹ̀ àwọn kò rí òpó náà mọ́. àwọn akọ̀ròyìn BBC News Yorùbá kàn sí iléeṣẹ́ amúnáwá IKEDC láti gbọ́ ti ẹnu wọn àmọ́ gbogbo ìgbìyànjú wọn ló já sí pàbó. ìyanṣẹ́lódì wáyé lẹ́yìn ìfàkájà tó wáyé láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ awakọ̀ epo NUPENG. ẹgbẹ́ NUPENG ní ìyanṣẹ́lódì náà kò sẹ̀yìn ìgbésẹ̀ ilé epo Dangote láti fòfin de àwọn awakọ̀ ọkọ̀ tó lo afẹ́fẹ́ gáàsì CNG láti má ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. ẹgbẹ́ NUPENG ń fi ẹ̀sùn kan iléeṣẹ́ Dangote Group pé ó fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ àwọn awakọ̀ táǹkà epo pẹ̀lú bí ó ṣe dènà ìdarapọ̀ àwọn òṣìṣẹ́ awakọ̀ rẹ̀ sínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. ọ̀pọ̀ àwọn èèyàn ló korojú sí ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote báyìí. igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn awakọ̀ táǹkà epo PTD Lawal Garba sọ fún àwọn akọ̀ròyìn BBC pé gbogbo ohun tí Dangote ń ṣe pátá ló lòdì sí òfin. ó ní pẹ̀lú èyí àwọn awakọ̀ táǹkà yóò fi iṣẹ́ sílẹ̀ tí iléeṣẹ́ Dangote bá tẹ̀síwájú pẹ̀lú ohun tó ń ṣe pé kí ó máa lo ọkọ̀ ara rẹ̀ gbé epo. wọ́n ní àwọn náà ní láti gbé ìgbésẹ̀ kí àwọn sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. ẹgbẹ́ àwọn tó ń ta afẹ́fẹ́ gáàsì NUGASA NUGASA náà ti kéde àtìlẹ́yìn wọn fún ìgbésẹ̀ ìyanṣẹ́lódì tí NUPENG gbé kalẹ̀. igbákejì ààrẹ ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè Nàìjíríà Abdullahi Idris sọ fún àwọn akọ̀ròyìn pé digbí ni àwọn wà lẹ́yìn ẹgbẹ́ NUPENG láti gùnlé ìyanṣẹ́lódì. ó ní tí Dangote bá fẹ́ máa gbé epo lọ sáwọn ilé epo pẹ̀lú ọkọ̀ rẹ̀ nìkan kí ni àwọn fẹ́ ṣe. wọ́n ti lé àwọn kúrò lẹ́nu iṣẹ́ àwọn èyí tí àwọn ti ń ṣe tipẹ́. ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀‐èdè Nàìjíríà IPMAN ti wá rọ ẹgbẹ́ méjèèjì pé kí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ yìí. Alhaji Abubakar Maiga Méjì Sẹ̀tìmà alága ẹgbẹ́ IPMAN lórílẹ̀‐èdè Nàìjíríà sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn fẹ́ kí ẹgbẹ́ NUPENG PTD àti NATSO wá ọ̀nà àbáyọ tó dára sí aáwọ̀ náà. àgbà amòfin kan tó tún jẹ́
ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà SAN ti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ NUPENG lórí ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ gùn lé tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote tako òfin orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ òṣìṣẹ́. Fálànà ní ìgbésẹ̀ yìí ṣe ọ̀pọ̀ àbùkù sí ètò ìlànà àgbáyé tí Nàìjíríà ń tẹ̀lé tó fi mọ́ òfin tó ń ṣe àtìlẹ́yìn fún ọmọnìyàn láti ṣe ẹgbẹ́ tó bá wù ú, Freedom of Association and Protection of Right to Organize Convention 1948 number 87, the Right to Organize and Collective Bargaining Convention 1949 number 98. Bákan náà ló ní ẹgbẹ́ òṣìṣẹ́ lágbàáyé pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáyé fún ìfẹsẹ̀múlẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn United Nations Universal Declaration of Human Rights àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ faramọ́ pé kí èèyàn ṣe ẹgbẹ́ tó bá wù ú. Òfin iléeṣẹ́ Dangote yìí tako ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó dá lórí ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ẹ̀tọ́ ọmọnìyàn. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn orílẹ̀-èdè ńlá bíi United Kingdom àti United States of America darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tó wù wọ́n, àmọ́ iléeṣẹ́ Dangote Group pinnu láti tako àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà nítorí wọ́n gbà láàyè láti gbé iná wojú òfin. Ẹ̀wẹ̀, ó yẹ kí Dangote Group mọ̀ pé ìjà pé kí àwọn òṣìṣẹ́ wà nínú ẹgbẹ́ òṣìṣẹ́ jẹ́ èyí tí wọ́n ti jà tí wọ́n sì ti borí lábẹ́ ìjọba amúnisìn. Fún ìdí èyí, àwọn ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ NUPENG láti tako ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote lórí àwọn òṣìṣẹ́ wọn. Ìjọba àpapọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí NUPENG láti má ṣe gùn lé ìyanṣẹ́lódì. Ó pè wọ́n sí ìpàdé. Ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ti rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà NUPENG láti tún èrò rẹ̀ pa nípa ìyanṣẹ́lódì tó gùn lé. Mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ Muhammed Maigari Dinyard ló pè fún èyí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Patience Onubia buwọ́lù fún àwọn akọ̀ròyìn. Bákan náà ló tún rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà NLC pé kí wọ́n kó ọ̀rọ̀ tí wọ́n sọ síta padà, èyí tí NLC fi sọ fún àwọn òṣìṣẹ́ láti bẹ̀rẹ̀ ìgbáradì fún ìyanṣẹ́lódì láti lè ṣe àtìlẹ́yìn fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ epo rọ̀bì. Dinyard kọ̀wé ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ kàn fún ìpàdé lọ́jọ́ Ajé ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2025. Ó ní níwọ̀n ìgbà tí òun ti dá sí i, òun rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ NUPENG láti má gùn lé èrò wọn láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Bákan náà ni ó tún rọ ẹgbẹ́ NLC pé kí wọ́n má ṣe gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ ṣe láti ṣe àtìlẹ́yìn fún NUPENG. Ẹ̀ka ilé epo rọ̀bì ṣe pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ ohun tó ṣe kókó fún ètò ọrọ̀ ajé wa. Ìyanṣẹ́lódì ní ẹ̀ka ilé epo, kódà kó jẹ́ ọjọ́ kan, ó lè ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé. Orílẹ̀-èdè yìí yóò pàdánù owó, yóò tún fa ìnira fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ń rọ àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba. Wọ́n fi ń dá wọn lójú pé ọ̀rọ̀ yìí yóò ní ìyanjú láìpẹ́. Gbajúmọ̀ òṣèrékùnrin Yẹmí Sọládé tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ jáde síta lórí ìdí tí ó fi pa ṣọ́ọ̀ṣì lílọ tì. Gbajúgbajà àgbà òṣèrékùnrin Yẹmí Sọládé ṣàlàyé ìdí tó fi pa ṣọ́ọ̀ṣì lílọ tì látọdún 2013. Ó sọ bí ojúṣe iṣẹ́ ìsìn ní ti tẹ̀sìn ṣe di iṣẹ́ tó yàn láàyò àti níní ìbàlẹ̀ ọkàn lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò The Honest Bunch podcast, Sọládé ṣàlàyé pé ìrírí rẹ̀ nílé ìjọsìn di àjàgà sọ́rùn òun ju orísun níní ìgbéga ìgbé ayé ẹ̀mí lọ. Gẹ́gẹ́ bó ṣe wí, ìyọ́kànpadà náà wáyé lọ́dún 2013 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ohun tó là kọjá, ó sọ wípé tí àwọn èèyàn bá rí òun nílé ìjọsìn kan ní ìsìn, bóyá àwọn lọ ya eré sinimá ni tàbí iṣẹ́ tó jọmọ́ iṣẹ́ tóun yàn láàyò. Ó ní lọ́dún 2013 òun àti ìyàwó òun lọ sí ilé ìjọsìn fún ìsìn. Níṣe ni pásítọ̀ sọ fún àwọn pé kóun sọ fún àwọn onígbọ̀wọ́ eré, àwọn olùgbé eré jáde pé kí wọ́n má ṣe pé òun fún iṣẹ́ mọ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Yẹmí sọ wípé ọ̀rọ̀ ọ̀hún tó tẹnu pásítọ̀ jáde náà kò tẹ́ òun lọ́rùn rárá bó ti wù kó mọ, nítorí pé iṣẹ́ tóun yàn láàyò yìí gan-an ló mú owó wọlé sápò òun tó sì jẹ́ kóun fi fún ilé ìjọsìn níbẹ̀. Gbajúgbajà òṣèré náà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìpinnu ìgbésẹ̀ tóun gbé náà kò sì ṣàkóbá fún ìgbé ayé òun. Níṣe lòun tó ń gbádùn àlàáfíà àti ìgbáyé gbádùn sí láti ìgbà tí òun ti pa ṣọ́ọ̀ṣì tì. Ó ní àwọn kan gbàgbọ́ pé ìgbé ayé yóò polúkúmuṣu tí èèyàn kò bá lọ ṣọ́ọ̀ṣì. Ó ní fún òun o,
ìdàkejì ni òun tún ní àlàáfíà sí ni òun sì tún dúró re. Sọládé tún kọ̀rọ̀ ojú sí àkókò ìfarajìn àwọn ọmọ ìjọ. Ó ní àwọn nǹkan ọ̀hún di iṣẹ́ òun lọ́wọ́, òun ò rojú ráyè tara òun gan torí iṣẹ́ ìsìn nílé ìjọsìn. Ó béèrè ó ní tí èèyàn bá ranrí mọ́ àwọn ojúṣe nílé ìjọsìn, ìgbà wo gan lèèyàn ó ráyè ṣiṣẹ́ téèyàn yàn láàyò. Ọ̀rọ̀ tó tẹnu gbajúgbajà òṣèré náà jáde síta náà ti ṣokùnfà àríwísí, awuyewuye àhesọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń ṣe ìgbéléwọ̀n láàrin ojúṣe iṣẹ́ ìsìn àti òmìnira tara ẹni. Àlàyé rèé o lórí ìdí tí ìpàdé ẹgbẹ́ NUPENG, Dangote àti ìjọba ṣe forí ṣánpọ́n tí ìyanṣẹ́lódì àwọn awakọ̀ epo sì wọ ọjọ́ kejì. Òjò tó rọ̀ tí ò dá ní ọ̀rọ̀ ẹgbẹ́ NUPENG àti ìjọba àpapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote tó ń lọ lọ́wọ́. Ìdí ni pé bí ìpàdé tí àwọn aláṣẹ iléeṣẹ́ Dangote pẹ̀lú NUPENG tí wọ́n ṣe lálẹ́ ọjọ́ ajé ṣe pẹ́ tó àti bí ìjọba àpapọ̀ ṣe dá sí tó kò tíì sí àsọyépọ̀ kankan. Àwọn ibùdó tí ẹgbẹ́ NUPENG ń já epo sí tẹ́lẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ni wọ́n ti pa láti ọjọ́ ajé tí wọ́n fi tako ẹ̀sùn pé iléeṣẹ́ ìfọpo Dangote sọ pé àwọn òṣìṣẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ awakọ̀ epo. Níbi ìpàdé tí wọ́n fẹ́ fi yanjú aáwọ̀ náà ní gbogbo igun tó kàn péjú sí títí kan àwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC. Mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ Mohammed Dinyandi wà lára àwọn alága ìpàdé náà tí wọ́n kọ́kọ́ fi sí aago 10 àárọ̀. Ìpàdé ọ̀hún kò bẹ̀rẹ̀ títí di aago 5 ìrọ̀lẹ́ kọjá díẹ̀ nítorí àìtètè dé àwọn tí ọ̀rọ̀ kàn. Gẹ́gẹ́ bí àwọn kan lára àwọn tó wà níbi ìpàdé náà ṣe wí, lẹ́yìn tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ gbìyànjú láti rí i pé àwọn igun tọ́rọ̀ kàn fẹnu kò kí wọ́n sì tọwọ́ bọ̀wé àdéhùn, wọ́n ka ohun tó wà nínú ìwé àdéhùn náà sí etígbọ̀ọ́ gbogbo wọn pátá. Ṣùgbọ́n àwọn aṣojú iléeṣẹ́ Dangote tako àwọn kan nínú àdéhùn náà. Èyí ló sì fà á tí wọ́n tún fi pẹ́ nídìí ẹ̀ ju bó ṣe yẹ lọ. Nígbà tí yóò fi di aago 10 kọjá ìṣẹ́jú 15 lálẹ́ ọjọ́ ajé Monday náà, àwọn èèyàn yìí sì ń sọ̀rọ̀ lórí àfẹnukò-sí. Ṣùgbọ́n ibi pẹlẹbẹ ni abẹ̀bẹ̀ ìpàdé náà padà fi lélẹ̀ bí ilẹ̀ ṣe ṣú kí wọ́n tó parí rẹ̀. A rántí pé ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ní àwọn awakọ̀ agbépo NUPENG ti lérí láti dá iṣẹ́ sílẹ̀ tí wọ́n sì mú ìlérí náà ṣẹ lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Bákan náà ni ìjọba àpapọ̀ ti bẹ̀ wọ́n ṣáájú pé kí wọ́n má ṣe yanṣẹ́lódì, ṣùgbọ́n wọ́n kọtí ọ̀gbìn sí ẹ̀bẹ̀ ìjọba. Lára àwọn ibùdó tí ìyanṣẹ́lódì náà kàn ní ibùdó ìfọpo Haradel tó wà ní Obele ní Port Harcourt àti Kwale Hydrocarbon tó wà ní ìpínlẹ̀ Delta. Àwọn ibùdó kan náà ti ń tẹ̀lé ìgbésẹ̀ yìí nílùú Èkó. Àwọn dẹ́rẹ́bà tó ń wa ọkọ̀ epo gbé ọkọ̀ wọn kalẹ̀ sí iwájú ibẹ̀ láì gba epo. Bẹ́ẹ̀ la rí lára àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ elépo Dangote àti MRS pé wọ́n fẹ́ gba iṣẹ́ mọ́ àwọn lọ́wọ́. Àwọn ilé epo bíi Aitio, Rain Oil, Shell Plus, First Royal àti MAO, Ensmore, One Terminals, African Terminals, Integrated Oil and Gas àtàwọn míì ni wọ́n ti ilẹ̀kùn wọn pa lọ́jọ́ ajé àná. Àwọn òṣìṣẹ́ kò sí níbẹ̀ rárá. Àwọn míì ni A&E, Matrix, Paka AY, Sava àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nípínlẹ̀ Sokoto, àwọn òṣìṣẹ́ NUPENG títí àwọn ilé epo káàkiri. Bẹ́ẹ̀ ni àwọn aṣojú ẹgbẹ́ náà tilẹ̀kùn àwọn tí kò bá tẹ̀lé àṣẹ náà pa fúnra wọn. Àwọn aṣojú mi kòró sọ pé níṣe ni wọ́n já ewé sójú ọ̀nà tí wọ́n sì ti àwọn ibì kan pa nígboro pẹ̀lú bí wọ́n ṣe gba àṣẹ láti ṣe bẹ́ẹ̀ lóru mọ́jú àná láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Àjọ Ìṣọ̀kan Àgbáyé, Àtíkù, Òbí àti ẹgbẹ́ èèyàn àríwá korojú sí bí ikọ̀ Boko Haram ṣe pa ó lé ní 60 èèyàn. Wọ́n dábàá ọ̀nà àbáyọ sí ìkọlù àgbébọn. Bí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣe pa èèyàn tó lé ní 60 ní ìpínlẹ̀ Borno, ọ̀pọ̀ aráàlú àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ti fi gbéta lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ àwọn èèyàn apá àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà wá rọ Ààrẹ Bọ́lá Tinubu láti kéde ìlú òfararọ lórí ètò ààbò kó sì fi ọwọ́ sí júwe ilé fún àwọn olórí iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. NENF ní ètò ààbò tó mẹ́hẹ ní apá àríwá ń peléke sí tí àwọn iléeṣẹ́ ológun kò sì wá ọ̀nà àbáyọ. Nínú àtẹ̀jáde tó fi léde, olórí ẹgbẹ́ náà Dominic Alancha ní pẹ̀lú bí ìjọba Tinubu ṣe ti gbé ìgbésẹ̀ ńlá nípa ṣíṣe àtúnṣe ètò ọrọ̀ ajé, ó tún ní láti gbé ìgbésẹ̀ ńlá mìíràn lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ ní apá àríwá Nàìjíríà.
wọ́n ní inú ń bí àwọn ẹ yọ àwọn olórí iléeṣẹ́ ológun Nàìjíríà kúrò nípò kí ẹ fi àwọn míì rọ́pò wọn ní kíákíá. NENF ní ipò tí ètò ààbò wà ń burú sí ní apá àríwá Nàìjíríà. Lójoojúmọ́ ni àwọn jàǹdùkú ń kọlu àwọn agbègbè wa, èyí jẹ́ ohun tí àwọn kò lè tẹ́wọ́ gbà mọ́. NENF tún fi ẹ̀sùn kan àwọn olórí iléeṣẹ́ ológun pé wọ́n kùnà láti ṣe ohun tó tọ́ pẹ̀lú bí wọ́n ṣe ti gba ọ̀pọ̀ owó fún ètò ààbò. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ààrẹ ní láti yan àwọn míì tí wọ́n ní òye láti ṣe ohun tó tọ́ ní apá àríwá. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Umara Zulum ti pè fún ìgbanisíṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ aṣọ́gbó láti ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ológun. Ìpè yìí ló wáyé lẹ́yìn tí ikọ̀ agbébọn Boko Haram ṣekú pa èèyàn 63 tó fi mọ́ ológun 5 ní abúlé Darujama ní ìjọba ìbílẹ̀ Bama nípínlẹ̀ Borno. Zulum, ẹni tó ṣe àbẹ̀wò sí agbègbè náà lọ́jọ́ Sátidé, ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ tó sì bá àwọn mọ̀lẹ́bí kẹ́dùn. Wọ́n ní àwọn ní láti fìdí rẹ̀ múlẹ̀ pé iye àwọn ológun tó ń kojú àwọn jàǹdùkú kò tó rárá ní gbogbo ẹ̀ka. Àwọn ti kó àwọn aṣọ́gbó tí àwọn ó dà wọ́n sínú igbó pẹ̀lú àwọn ológun láti ṣàwárí ibi tí àwọn agbébọn yìí wà. Bákan náà ni wọn yóò máa pèsè fún àwọn agbègbè wọn àti inú igbó. Ìṣekúpani tó wáyé láti ọwọ́ ẹgbẹ́ agbébọn Boko Haram nípínlẹ̀ Borno, èyí tó ṣekú pa èèyàn 63 ti fa ọ̀pọ̀ ìbínú àti ìfẹ̀hónúhàn láti ọ̀dọ̀ ọ̀pọ̀ èèyàn. Àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé, igbákejì ààrẹ nígbà kan rí Atiku Abubakar àti olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Olórí ẹ̀ka àjọ ìṣọ̀kan àgbáyé ní Nàìjíríà Mohammed ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lójijì tó sì tún bani lọ́kàn jẹ́. Ó ní kò yẹ kí aráàlú jẹ́ ohun ìkọlù fún àwọn agbébọn, tó sì rọ àwọn aláṣẹ pé kí wọ́n rí dájú pé ọwọ́ tẹ àwọn jàǹdùkú náà. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ Ẹtì lórí bí ikọ̀ Boko Haram ṣe ṣekú pa ọ̀pọ̀ èèyàn ní abúlé kan níjọba ìbílẹ̀ Bama nípínlẹ̀ Borno bani lọ́kàn jẹ́. Kò yẹ kí aráàlú jẹ́ ohun ìkọlù fún àwọn agbébọn. Ìwádìí ní ó lé ní 50 aráàlú tó pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì tún jí ọ̀pọ̀ gbé sálọ, tó sì lé ní ilégbèé 28 tí wọ́n dáná sun. Igbákejì ààrẹ nígbà kan rí Atiku Abubakar ti bu ẹnu àtẹ́lu ìkọlù tó wáyé nípínlẹ̀ Borno, tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò mú ọpọlọ dání. Atiku nínú ọ̀rọ̀ tó gbé síta lórí ayélujára ní orílẹ̀-èdè Nàìjíríà yóò túnbọ̀ máa jìyà àwọn agbébọn tí wọn kò bá parapọ̀ láti gbógun tì wọ́n. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí tí ọ̀rọ̀ kàn, àwọn èèyàn ìpínlẹ̀ Borno àti gómìnà Zulum. Olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti ṣe ìkìlọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà sì ń wọ ọkọ̀ orílẹ̀-èdè tí ogun bá wọn jà, tó sì rọ ààrẹ Bọ́lá Tinubu pé kí ó kéde ogun tàbí ètò ààbò tó mẹ́hẹ̀. Lójú òpó ayélujára Twitter, Obi ní ìparí ọ̀sẹ̀ ẹlẹ́jẹ̀ èèyàn 100 pàdánù ẹ̀mí wọn ní Borno, Sokoto, Katsina, Edo. Èyí fi hàn pé orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ètò ààbò tó mẹ́hẹ̀. Kò sí ìyàtọ̀ nínú Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó ń jagun lọ́wọ́ pẹ̀lú bí a ṣe ń pàdánù ọ̀pọ̀ èèyàn. Gómìnà nígbà kan rí nípínlẹ̀ Anambra kìlọ̀ pé tí ìjọba kò bá gbé ìgbésẹ̀ tó yẹ, ìkọlù sì máa ṣàkóbá ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà àti ní Somalia àti Libya. Ìtàn fi hàn pé ètò ààbò tó mẹ́hẹ̀ ló wá láti da orílẹ̀-èdè rú. Àwọn ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti tún orílẹ̀-èdè yìí kọ́ sí orílẹ̀-èdè tó ní ààbò fún aráàlú. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.